ẹni tó gbọ́n mẹ́ni tó gbọ́n, ẹni tó gọ̀ ni ò mọ́ra wọn. Àmọ́ tá a bá sọ fẹ́ni tó gọ̀ yóò dìjà. Orin Odùláyé Àrẹ̀mú nínú Olówe mòwe. Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Gbẹ̀du Èdè, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlátúndé Tíáméyò, ẹ má bínú sí wa o, à ń sún síwájú díẹ̀díẹ̀ ni, ẹ jẹ́ á máa ṣe bó bá ṣe gbà. Ojú inú ìkànnì Gbẹ̀du Èdè ó ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́. Ìgbésẹ̀ eléyìí tá a rí gbé yìí, à ń fọpẹ́ fọlọ́run ni. A sì mọ̀ wípé iwájú ni ó mọ̀ tẹ̀ sí, torí iwájú ni ọ̀pá ìbìtì ń ré sí, iwájú ni ó mọ̀ tẹ̀ sí lágbára Ọlọ́run. La fi ń pariwo wípé ẹ̀yin náà ẹ kún wa lọ́wọ́, látàrí pé àwọn fídíò tá a bá ti ń post, ẹ máa bá wa gbìyànjú àti pín ká kó máa lọ jìnnà, kó máa lọ jìnnà. Ọjà tíyàwó olówó ná oníyàwó tíṣà ná. Àtàlágbára àtọ̀lẹ àjọgbénu ayé ni, torí àgbọ́dọ̀ fara sínú kù. Àpọ̀ tá a fẹ́ gbórí ìkànnì yìí dá, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa mọ̀ bọ̀ díẹ̀díẹ̀, ká máa ṣe díẹ̀díẹ̀. Àwọn retí ìgbélárugẹ yín ní gbogbo ọ̀nà tọ́lọ́run bá fi fún ẹ̀yin náà ní agbára. Lénìí tó jẹ́ kí n fi orin tí mo fi wọlé, mo fẹ́ sọ̀rọ̀ kékeré kan nípa Oríyọmí Hamzat. Yóò fọ́ ní sáwọn èèyàn, àwọn kan tí làákàyè wọn gbé tó wà nílẹ̀ yìí, wọ́n ti mọ̀ rò pé ìgbéraga mọ̀ ti gbé igun náà wọ Oríyọmí Hamzat. Lẹ́nu rẹ̀ náà ó fi dókítà kún, ó fi Òkìkí ọmọ Àmúsà kún, ó tiẹ̀ fi Kàrámọ̀ sí, ó pàlájì, ó fẹ́ mọ̀ ṣe bí ta lọ́lọ́run. No, kò rí bẹ́ẹ̀. Ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ ọ̀gá wa Oríyọmí Hamzat ló jẹ́ kí n mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ nípìnlẹ̀ kẹ́ lè mọ̀ wípé ẹ wá, orí ló kọ́kọ́ dé kókó ni àbí kókó ló kọ́kọ́ dórí. Nǹkan táwọn èèyàn ń sọ nípa wọn ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ nípa wọn. Àwọn kan ní pé k'Oríyọmí má rò wípé ọ̀rọ̀ ìṣèjọba Ọ̀yọ́ state láti govern Ọ̀yọ́ state kọ́mọ́ gbé sí level pé bóyá à ń kó àwọn Vans Club jọ, tàbí à ń kó àwọn ọmọ kéékèèké jọ, à ń kọrin kiri pé Oríyọmí Òkìkí bàbá ọmọ kéékèèké. Kọ́mọ́ ní rí pé bóyá à ń ṣe kókó aláàtẹ àyanjú jà láàrin lọ́kọ láyà, tàbí àwọn kan tó gbalẹ̀ wọn à ń gbà fún wọn padà, tàbí àwọn òṣùṣùn à ń bá àwọn èèyàn ní 1 million àbọ̀ 2 million à ń kọ́lé fáwọn èèyàn ara mọ́tò fún wọn. Kọ́mọ̀ gbé ipò ìṣèjọba Ọ̀yọ́ state lórí level yẹn, àtàrí Àjànàkú mọ̀ ní kì í mọ̀ ṣẹ́rù ọmọdé, ṣé Ọ̀yọ́ ń pè ní àbọ̀yọ̀ ń tàn, oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́. Ìdí tí mo fi jáde láti fẹ́ sọ̀rọ̀ nípa Oríyọmí Hamzat ni pété gan lóríyọmí Hamzat. Ṣé Oríyọmí kájú ẹ̀? Ṣó lè ṣe? Ṣó lè govern Ọ̀yọ́ state? Èmi tí ń bá Oríyọmí bọ̀ ti pẹ́, mo súnmọ́ wọn. Nígbà tí mi ò tí ì dá Oríyọmí mọ̀ sójú ni mo ti ń gbọ́ Oríyọmí nígbà tí wọ́n wà pẹ̀lú ọ̀gá wọn Bàbá Lérè Ṣítù lórí ètò Agbo Ìfẹ́, nígbà tí àwọn náà ń ṣe ìpele kan tá a pè ní ìpele Baálé Àpọ́n nígbà yẹn lọ́hùn. Torí mo jẹ́ ẹ̀dá kan tó máa ń gbọ́ Agbo Ìfẹ́. Mo bẹ̀rẹ̀ sí gbọ́ Agbo Ìfẹ́ láti 1999. Mo bẹ̀rẹ̀ sí gbọ́ Agbo Ìfẹ́. So mo lè máa ń gbọ́ ọ̀gá wa Oríyọmí náà níbẹ̀ tí wọ́n àsìkò tí mo bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn
bí ya 2001 or àbí 2 mi mọ time tí mo rẹ̀ sí gbọ́ wọn mọ́. Sọ pé 99 yẹn kọ́ ni mo rẹ̀ sí gbọ́ wọn, wọ́n ṣe 99 mo bẹ̀rẹ̀ sí gbọ́ wọn, bí i 2001 or 2002. But láti ìgbà yẹn mo nífẹ̀ẹ́ sí wọn gan, ṣùgbọ́n níjọ́ tí mo láǹfààní àti pàdé wọn, àwọn ni Ọlọ́run lò láti kó mi